kí wa kú dédé àkókò yìí. Ògo Ọlọ́run kó farahàn lórí ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ipá àti agbára wa kó máa di títun lójoojúmọ́. Ipá láti wá láti sìn, ipá láti lóhun gbogbo àǹfààní tó fún wa láti wá láti sìn. Wàá gbọ́ ogun ayé tí kìí jẹ́ kí èèyàn rí ìjọba Ọlọ́run àbí jogún ìjọba Ọlọ́run lọ́kọ́ bá tẹ̀ mọ́lẹ̀. Ló dáa fún wa, dáa fún ọkàn wa lórúkọ Jésù Olúwa wa. À ń gbéyàwó lónìí, ìtàjẹ̀ gbéyàwó lónìí ni ìrètí ayérayé nípa ẹ̀mí rẹ̀. General topic wa náà ni ara tàbí ẹ̀mí. Nínú rẹ̀ náà láti fẹ́ gbéyàwó lónìí lórí ìrètí ayérayé. Ìgbà tá a kà nínú ìwé Kọ́ríńtì kejì orí 5 lọ́sẹ̀ kìíní. Ó ní nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa àti ayé yìí bá wó, àwa ní ilé kan láti ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́, ti ayérayé nínú àwọn ọ̀run. Ó ń sọ nípa ilé bí ẹni pé bóyá Aso Rock àbí ilé tá a fi ọparun tàbí igi tàbí blọ́ọ̀kù àbókúta. Nítorí pé àgọ́ ara wa gangan bí èlì pè ní ilé Ọlọ́run. Ó ní tó bá balẹ̀ Ọlọ́run jẹ́ Ọlọ́run ó parun. So iye àgọ́ ara wa ilé ni, torí bẹ́ẹ̀ ni ẹ̀mí ń gbé. Nígbà tá a bá láì nílé, à ń gbé nínú ilé. Bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wa nìsín àlè rí, ṣùgbọ́n nínú àgọ́ ara yìí ló wà. Wọ́n sọ nípa tí àgọ́ ara yìí bá wó lulẹ̀ ní àrípa ikú, bóyá ikú tàkù tàbí kọ́ jẹ́ pé nígbà tí Jésù bá farahàn lójú ọ̀run àlọ́ba ọ̀kan ó ṣẹlẹ̀. Nígbà tí ara yẹn bá wó, àwa ní ilé kan, ẹ̀mí ó jáde, àwa gbé ara mi wọ̀. Ilé tí ń sọ̀rọ̀ àṣàlàyé nìyẹn. A tún ṣàlàyé rẹ̀ bóyá nínú ẹ̀kọ́ tó ń bọ̀. Ilé tí ń sọ nìyẹn pé bí ilé àgọ́ ara yìí bá wó, nítorí náà, nítòótọ́ àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wá wọ̀ wá. Ẹ mọ̀ pé àìsàn, wàhálà, àjálù àtoríṣiríṣi ìrora tí máa ń bá ara, bí bá pààyàn èèyàn ó kérora, bí gbòǹgbẹ bá gbẹ̀yàn èèyàn ó kérora, bí kẹ̀kẹ́ bá tà èèyàn ó kérora, bí kẹ̀kẹ́ bá bọ́ lù èèyàn tó fẹ́ lọ agbára lọ èèyàn ó kérora, bí kẹ̀kẹ́ bá bẹ́ ara èèyàn tó ṣẹ̀jẹ̀, gbogbo kérora tí ń sọ yìí ni àti wàhálà tá à ń dojú kọ àtinúnibí ni nítorí ìgbàgbọ́ wa. Ìyẹn ni pé àgọ́ ara wa yìí ń fẹ́ tú sílẹ̀. Ó ń fẹ́ kó ń bọ́ nínú ìrora yìí. Nínú tó bá bọ́ nínú ìrora yìí, níbo ni wàá lọ? Yóò lọ bọ́ sínú àgọ́ ara míì tí èní ìrora. Bí èkéyìí bá yí ọ̀pọ̀lọpọ̀ wa, àǹfààní ńlá pàtàkì ló jẹ́ sí fún wa. So kí wàá ní ìrètí oníṣẹ́, ẹni tó lọ sí onílébìrà àbí lébìrà tó gba fiṣẹ́ lọ láàárọ̀, àbí ẹni tí ń ṣe okòwò rẹ̀, àbí ẹni tó ní ṣe ọwọ́, àbí oníṣẹ́ ìjọba, kírọ̀lẹ́ òde àbí parí oṣù kó ń gbowó òun. Bóyá lébìrà lójúmọ́ ni, ẹni tó lọjà lónìí yóò délé lálẹ́, yóò ṣe ṣírò, yóò jẹ, yóò sùn. Bí ó ti rí náà nìyẹn. Lójoojúmọ́ la lọ sẹ́nu iṣẹ́ wa, á padà sílé nírọ̀lẹ́. Ṣùgbọ́n àgọ́ ara yìí pàápàá bí ẹni pé ilé iṣẹ́ ni tí yóò gbọ́ludé nígbà ikú àkápàdé Jésù lójú ọ̀run. Ìrètí ẹni tó ń ṣiṣẹ́, ọkùnrin lébìrà yẹn, obìnrin lébìrà yẹn, ó ní pé kó ní ìsinmi. Bẹ́ẹ̀ ni ìrètí ara yìí. So ìrètí pípẹ́ yẹn tí a ní yẹn àtàlàfíà tá à ń wá yẹn, tá a rí láàrin àwọn alágbára ìjọba ayé, tá a rí lórílẹ̀‐èdè wa, tá a rí nínú ẹbí wa, tá a rí láàrin ọmọ ìyá, tá a rí lọ́mọ láàrin bàbá, tá à ń pòǹgbẹ́ fún lórílẹ̀‐èdè wa kó tiẹ̀ ṣẹlẹ̀, tá à ń pòǹgbẹ́ fún ẹgbẹ́ wa. Ìgbà yẹn látò orí àlàáfíà àti ìrètí yẹn. Lórí àlàáfíà wo ni bẹ́ẹ̀ nú ayé yìí? Ukraine àti Russia lónìí, Gaza àti Israeli lọ́la, tálámà tó tún ṣẹlẹ̀ sí náà tún la. Sógun ò sí nínú ẹbí, sógun ò sí nínú ìjọ, sógun ò sí nínú ìlú, sógun ò sí láàrin ìjọba sí ìjọba. Ogun wàhálà lójoojúmọ́. Ìgbà wa lè yóò dópin nígbà tí Jésù bá padà dé. Ìrètí kan tó nígbàgbọ́ ní òun nìyẹn. So àwa rí pé ikú sí onígbàgbọ́ ìsinmi ni, kì í ṣe ègún. Àìsinmi àti ègún ni kú jẹ́ fún aláìgbàgbọ́. Ìyẹn l'Apọ́sítélì Paul sọ nínú Tímótì kejì orí 12. Ó ní torí pé òun làwọn nǹkan wọ̀nyí kọjá. Tẹ́ bá wo ní tó ṣàlàyé fún wa ní Kọ́ríńtì kejì orí 6, Kọ́ríńtì kejì orí 8. Àwọn nǹkan tó là kọjá, ọkọ̀ orí, wọ́n fún nàlẹ́gbà 42, wọ́n jẹ́ níyà, wọ́n pọn lójú. Ó dẹ̀ tí ń sá káàkiri, tí ń lọ sọ abẹ́ àpáta, tí ń sórí igi, tí ń sunú dẹ́sà, tí ń sunú agéjù nítorí kẹ́ni, nítorí ìrètí. Ó ní
nǹkan yìí lójú ò ṣe tì òun torí pé òun mọ̀ pé ẹni tó ń fi nǹkan lé lọ́wọ́ lè pa nǹkan yẹn mọ́ títí di ọjọ́ àjíǹde jọjọ́ náà ìjọ wo ni ọjọ́ àjíǹde yẹn ní sọ ọjọ́ wo ní sọ ọjọ́ àjíǹde kí ni sọ pé òun pa á mọ́ sọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ ìyà nípẹ̀kun ó ló mọ̀ pé lè pa mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sàn lọ́run lónìí yìí torí àjẹ àmú wọn ní mo gbọ́n mọ́ sẹ́ńsọ̀sì yẹn wọn ládùn àmọ́ gbà tẹ́ bá débẹ̀ okòwò ọmọ lọ déédéé tẹ́ bá débẹ̀ àwọn ọmọ yóò ṣoríire ní tó dáa gan ni o ṣùgbọ́n tí o bá sọ̀rọ̀ ìyà nípẹ̀kun ń bẹ̀ ewu ni fún ìgbé ayé ẹ̀mí wàhálà ni fún ìgbé ayé ẹni bẹ́ẹ̀ tó bá bá ń wá ṣọ́ọ̀ṣì táwọn gbọ́ Jésù gbọ́ kọ́mọ̀jẹ́ nítorí pé mo ṣàìsàn káyìí wa mọ̀ dà lórí mo ṣàìsàn wò mí sàn ẹ̀mí ìsún pẹ́ mi lójú wọ́n tú mi lẹ̀ oko wo mi lọ déédéé mo gbúdọ̀ gbà mo débẹ̀ ọjà mi bẹ̀rẹ̀ sí lọ déédéé ó ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin ara bàbá mo tá à ń ṣe o àwọn ìyẹn sáà ń kú táwọn ń rí níbo náà ń lọ bọ́ bá ní pé kì í rọ́ ni tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ tọ́ bá jù tọ́ lọ́jọ́ náà wá ń kọ́ sọ padà wá ṣàtúnṣe ni ó sì ní lẹ́yìn ikú kò ṣàtúnṣe mọ́ àtúlẹ̀ fún èèyàn láti kúlẹ̀ kan lẹ́yìn ní ẹ̀dájọ́ ló kù kò ṣàtúnṣe mọ́ torí náà apọ́sí Paul sọ ní Tímótì kejì orí 4:8 ó ní òun ti dàjà rere ti gbàgbọ́ a ti fi adé ògo lélẹ̀ fóun adé òdodo ìbẹ̀ ìyẹn ní pé oríṣiríṣi adé bíi márùn tó wà fáwọn aṣẹ́gun fáwọn tó jà fáwọn tó sin Ọlọ́run tòótọ́ oríṣiríṣi nǹkan lè ṣe fi dàbí sùtúrà àyàn lọ́kàn lónìí láti sin Ọlọ́run láti lọ ṣọ́ọ̀ṣì láti gba Jésù gan ṣùgbọ́n gbogbo nǹkan yẹn tẹ̀ èṣù ni ó sì já àwọn àmì ẹgbẹ́yìn tí Sátánì fi ń kọ ayé tí ó fi dá yín nígbèkùn má jẹ́ kó rí bẹ́ẹ̀ nínú ayé rẹ̀ a rí pé Jésù Bíbélì jọ yé wa nínú ìwé Ìfihàn orí 14:13 gbé ikú ó jẹ́ ìsinmi fún ọkàn aláàárẹ̀ ó ní ìbùkún náà fún àwọn òkú tó kú nínú Olúwa torí pé iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn bí wọ́n sinmi kó nù làálàá wọn ìwé Ìfihàn orí 14:13 sọ fún wa ìbùkún ni fún àwọn òkú ìyẹn nípa gbé ara kan lẹ̀ á sì bọ́ omi ẹni Jọ́ọ̀nù sọ fún wa lórí 14 ẹ mẹ́jọ kan yín dàrú ẹgbọ́n gbẹgbà ń gbọ́ pẹ̀lú bàbá mi pọ̀lọpọ̀ yìí ló wà níbẹ̀ ìgbà wọn sì bẹ́ẹ̀ ni bá sọ fún yín èmi lọ pèsè àṣìlẹ̀ fún yín tó bá àpèjọ́ lọ pèsè sílẹ̀ fún wa bóònù sì ṣẹlẹ̀ nípa ìpaláradà náà ni sọ àwa tí ó dàbẹ̀ ni pé ó rẹ ọkàn wa ó sú ọkàn wa àbí kí n padà ní kí ni Jésù náà jẹ́ ó ti rí bẹ́ẹ̀ fáwọn Tẹsalóníkà náà wọ́n wàásù títí wọ́n dóde ìgbàlà Kristi títí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ tí fẹ́ sọ̀rọ̀ ìtinú gan àpọ̀sípọ̀ gbà ọ́ níyànjú oníkọ́mọ̀jù rí bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni wíìrì fáwọn náà ìrètí ayérayé fún onígbàgbọ́ ẹ̀rù ayérayé fún aláìgbàgbọ́ níbo ló wà yọjú sí tí Kristi bá dé lónìí kárí Kristi àpíẹ̀ ló tó bá àpíẹ̀ lọ́dún ọ̀run lónìí àbí nípa ikú níbo ló yọjú sí ó ní pé tí ìpè akẹ́yìn bá dún kí ni ó jẹ́ ìpínlẹ̀ kí ni ó jẹ́ rere rẹ̀ fi Jésù solúwa ìwé Psalm number 2:12 ó ní fẹnukò ọmọ lẹ́nu kò ní pa mọ́ bàbínú Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín.